àwọn òṣèré ilẹ̀ wa tó jẹ́ wípé bóyá ẹ̀tẹ̀ ti kíyèsí wípé a ò rí wọn mọ́ tá a ti rí wọn fún ọjọ́ tó ti pẹ́ sẹ́yìn ṣùgbọ́n tó jẹ́ pé a ò rí wọn mọ́ ó ní ìdí tá a fi rí wọn mọ́ ó ní àwọn kan tó jẹ́ wípé níṣe ni wọ́n ti dá wọn dúró láti máa ṣe eré àwọn náà ni mo wá fẹ́ máa mú wá sétí gbọ̀nyìn báyìí àwọn òṣèré ilẹ̀ wa tó jẹ́ pé wọn ò ṣeré mọ́ látàrí wípé wọ́n ti dá wọn dúró wọ́n fún wọn ní ìwé jókòó jẹ́ òun náà ni wọ́n já fún wọn ní ibi iṣẹ́ nítorí ìdí èyí làwọn náà ṣe gbélé wọn tí wọ́n tún wá nǹkan míì ṣe wọ́n ní bàbá jọba àṣà jẹ̀bà ẹni àkọ́kọ́ tí mo fẹ́ máa mú wá fún yín òun náà ni Ọmọ́tọ́lá Jàládé eléyìí tí gbogbo àwọn ènìyàn tún mọ̀ sí ọmọ sexy ó jẹ́ ẹnìkan pàtàkì láàrin àwọn òṣèré orí ìtàgé ilẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí a ṣe mọ̀ fún àǹfààní gbogbo ẹ̀yin tí ẹ bá mọ Ọmọ́tọ́lá Jàládé nígbà tí ó máa ń ṣeré ó jẹ́ obìnrin takuntakun ó jẹ́ ẹni tí kò tẹ̀ ṣe fọwọ́rọ́ sẹ́yìn láàrin àwọn òṣèré orí ìtàgé tó jẹ́ wípé kò sí eré tó bá ṣe níṣe ló máa ń tà wìtìwìtì ní ìgboro ayé a bí Ọmọ́tọ́lá Jàládé ní ọjọ́ keje oṣù kejì ọdún 1978 ó dẹ̀ ṣe ìgbéyàwó pẹ̀lú ọkọ rẹ̀ Captain Matthew lè tí ìgbéyàwó wọn gan tí ó ti ń lọ sí ọgbọ̀n ọdún bí a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ó jẹ́ ọmọ bíbí ìlú Oǹdó ṣùgbọ́n ìlú Èkó òun ni wọ́n ti wò dàgbà ẹ wá máa gbọ́ ẹ wá farabalẹ̀ láti gbọ́ ìdí gangan eléyìí tí wọ́n fi dá Ọmọ́tọ́lá Jàládé dúró ní iléeṣẹ́ ìyá fọ́nrán bó ṣe jẹ́ ọ̀kan pàtàkì tó jẹ́ ọ̀kan gbòógì tó láàrin wọ́n jẹ́ kó yé wípé kò sí ẹni táwọn ò lè dá dúró ní àsìkò ìgbà tí wọ́n dá dúró yìí wọ́n ní owó tó máa ń gbélé àwọn fíìmù rẹ̀ wípé ó ti pọ̀ jù wípé kódà a máa ya fíìmù míì tí a sì gbé àwọn mílíọ̀nù náírà lé lórí tí ó jẹ́ wípé ó wá mú kí eléyìí kó gunpá fún àwọn ènìyàn láti máa bá wọn rà á ni wọ́n bá sọ wípé owó yìí pé ó ti pọ̀ jù ni wọ́n bá dá dúró ní ẹnu iṣẹ́ wípé kó kọ́kọ́ lọ sinmi díẹ̀ ná ní òun náà bá jáde gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe kúkú mọ̀ pé akíkanjú ènìyàn kan ni ló bá jáde ló bá sọ wípé ohun tí wọ́n fi ń lọ àwọn ní iléeṣẹ́ fíìmù yìí kì í ṣe nǹkan tó dára rárá wípé owó tí òun ń ta yìí kì í ṣe nǹkan tí ó pọ̀ jù pé iṣẹ́ tí àwọn ń ṣe ó jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n àwọn ènìyàn ò fẹ́ gbọ́ ọ ní bó ṣe wá jáde yìí tó ń ṣe agbẹnusọ fún òun àti àwọn tó ń dá dúró torí ní àsìkò ìgbà tí wọ́n dá dúró kì í ṣòun nìkan gan ni wọ́n tún dá dúró pẹ̀lú àwọn jàǹkànjàǹkàn míì tó jẹ́ wípé nígbà tán dá wọn dúró gan ó mì iléeṣẹ́ àwọn ìṣeré orí ìtàgé yìí ó mì wọ́n títì nítorí pé àwọn gbajúmọ̀ àárín wọn ni wọ́n dá dúró ní àwọn tí wọ́n jọ fi irú ẹ̀sùn yìí kàn ni ó bá sọ wípé ohun tí wọ́n ṣe yìí kò dára tó ní àwọn olólùfẹ́ rẹ̀ bá ní kò yẹ kí ó jáde ṣé òun gan fúnra rẹ̀ sí lélẹ̀ ó jẹ́ ẹni takuntakun ó jẹ́ ẹni tí ó láyà tí ó lè kojú ohunkóhun ni wọ́n bá ní àwọn ò nífẹ̀ẹ́ sí bí ó ṣe jáde wọ́n gbìyànjú láti pa lẹ́nu mọ́ ṣùgbọ́n òun sọ pé rárá o kò sí ẹnikẹ́ni tó lè pohùn mọ́ agogo òun lẹ́nu ní òun náà bá gbà síbẹ̀ bí wọ́n ṣe dá dúró ní àsìkò tí à ń sọ yìí ni ẹlòmíràn tí mo tún fẹ́ máa mú wá sí etí ìgbọ̀nyín òun náà ni Elizabeth Ìbùkún Olúwa Anjorin eléyìí tí gbogbo wa mọ̀ sí Lizzy Anjorin gẹ́gẹ́ bá ti gbórúkọ yìí náà ẹ mọ̀ pé ẹni tí ó máa ń wà dáadáa lórí ayélujára ni tó máa ń wà dáadáa lórí ayélujára tó jẹ́ wípé kì í fi ìgbà kankan kúrò níbẹ̀ bí ò bá fi eléyìí sórí ayélujára lónìí yóò fi òmíì sí lọ́la yóò fi ìmíì tún sí ní ọ̀túnla bí Lizzy Anjorin jẹ́ ọmọ bíbí ìlú Badagry ní ìpínlẹ̀ Èkó tí a bí ní ọjọ́ 4 oṣù kẹrin ọdún 1976. Ohun tó wá ṣẹlẹ̀ tó fà á tí wọ́n fi dá dúró lẹ́nu iṣẹ́ tiẹ̀ wípé wọ́n já ewé ìjókòó jẹ́ fún un wípé kó lọ́ọ́ máa gbélé rẹ̀ òun náà ni wípé láàrin òun àti Tóyìn Abraham òun ni àwọn méjèèjì ti fìjà pẹ́ta o ní ó bá di 2019 ní Mr. Látí tó jẹ́ ọ̀kan lára àwọn olórí àwọn òṣèré orí ìtàgé ni ló bá fún ní
ìdálẹ́kun ló ń gbìyànjú láti dá lẹ́kun wípé kí wọ́n má fa ọ̀rọ̀ yìí kán má máa gbà bí ẹni gbagba ọtí mọ́ ṣùgbọ́n gẹ́gẹ́ bí òun ti jẹ́ wípé níṣe ni ó máa ń wà lórí ayélujára ní gbogbo ìgbà bí àwọn méjèèjì ṣe wọ́ra wọn lọ sí orí ayélujára nìyí ni ó bẹ̀rẹ̀ sí ní fi oríṣiríṣi ẹ̀sùn ló bẹ̀rẹ̀ sí ní fi kan Tóyìn Abraham àwọn ẹ̀sùn ìbà lórúkọ jẹ́ ó ní Tóyìn Abraham ó jẹ́ ẹnìkan tó máa ń gbé kokéè láti Nàìjíríà lọ sókè òkun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ló bá tún sọ wípé ó tún jẹ́ ẹnìkan tí ó dá iléeṣẹ́ Gistlover sílẹ̀ eléyìí ni kì í ṣe pé láti fi ṣe nǹkan míì ṣùgbọ́n láti bà Tóyìn Abraham lórúkọ jẹ́ òun náà ni gbogbo nǹkan tó ń ṣe yìí kódà ó sọ débì kan tó sọ wípé níṣe ni ó yẹ kí Tóyìn kó lọ bímọ sí ilé ìwòsàn ló bá lọ bímọ sí ilé àwọn ìyá eléwé ọmọ gbogbo eléyìí tó ń ṣe náà òun náà ni láti bà lórúkọ jẹ́ bí wọ́n ṣe fara wọn nítan ní orí ayélujára nìyí o bẹ́ẹ̀ ni wọ́n ń gbé lọ tí wọ́n ń fà á bọ̀ tí wọ́n ṣà ń gba ọ̀rọ̀ náà bíi ẹni gbagba ọtí ṣùgbọ́n nígbà tí wọ́n fà á tí wọ́n yanjú ẹ̀ tí wọ́n ò rí yanjú òun náà ni wọ́n bá já ewé jókòó jẹ́ ni wọ́n bá já ewé gbélé ẹ̀ fún Lizzy Anjorin ní ìgbà náà kí wá ṣe òun nìkan ni wọ́n dá dúró nígbà náà o àwọn méjèèjì torí ẹ̀yin èèyàn kan lè máa rò wípé kí ló dé tí wọ́n dá ẹnìkan dúró tí wọ́n fi ẹnìkan sílẹ̀ àwọn méjèèjì náà ni wọ́n já ewé gbélé ẹ̀ fún nígbà náà kó tó di pé ọ̀rọ̀ náà ó lọ bẹ́ẹ̀ ó lọ títí tó fi dé àgọ́ ọlọ́pàá tí wọ́n pe àwọn méjèèjì sí àgọ́ ọlọ́pàá tí wọ́n sì bá wọn yanjú ẹ̀ wọ́n bá wọn yanjú ẹ̀ ní tùbínùbí lóòótọ́ ó dákẹ́ rọ́rọ́ nígbà náà ṣùgbọ́n ẹ mọ̀ wípé tọ̀ ẹni tá a mọ̀ Lizzy Anjorin tá a mọ̀ yìí ẹ mọ̀ wípé kò gbàgbàkúgbà ni nǹkan kan ò sì gbọdọ̀ ta lé lára tí nǹkan bá ti ta lé lára níṣe ni yóò gbọ̀n dànù kíákíá òun náà ni ó fa ìdí tí ẹ ò fi rí mọ́ ní orí lára àwọn òṣèré orí ìtàgé fún àsìkò díẹ̀ ẹlòmíràn tí mo tún fẹ́ mẹ́nubà náà ni Legemiami tí gbogbo yín mọ orúkọ rẹ̀ gangan sí Kẹ́hìndé Adams Legemiami náà jẹ́ ọ̀kan pàtàkì àti oníwà ìrẹ̀lẹ̀ kan láàrin àwọn òṣèré orí ìtàgé ilẹ̀ Yorùbá wọ́n bí Legemiami ní ọjọ́ kìíní oṣù keje ọdún 1987 sí ìlú Èkó bó tilẹ̀ jẹ́ pé ọmọ Ìlọrin ni bàbá rẹ̀ ṣùgbọ́n nǹkan tó ṣẹlẹ̀ tó jẹ́ pé tí wọ́n fi dá dúró láti má bá wọn kópa nínú eré mọ́ òun náà ni wípé ní ọdún 2021 òun náà ni wọ́n dá dúró nípa ọ̀rọ̀ tí eléyìí tó ṣẹlẹ̀ nípa ti bàbá Ìjẹ̀ṣà tí ó káàkiri lórí ayélujára nígbà náà wípé ọ̀rọ̀ tí bàbá Ìjẹ̀ṣà àti ọmọbìnrin kékeré kan nípa ẹ̀sùn tí wọ́n fi kàn án nípa ọmọ náà ṣùgbọ́n nígbà tí Legemiami máa bọ́ sórí ayélujára níṣe ni ó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ tí ó bẹ̀rẹ̀ sí ní wà lẹ́yìn bàbá Ìjẹ̀ṣà ní àwọn èèyàn inú ayélujára ni wọ́n bẹ̀rẹ̀ sí ní fà á lọ sọ́tún fà á lọ sósì tí wọ́n ṣáà bẹ̀rẹ̀ sí ní sọ pé nǹkan tí Legemiami ń sọ yìí wípé kì í ṣe nǹkan tó dára rárá wípé tó bá jẹ́ wípé mọ̀lẹ́bí rẹ̀ ni ọmọbìnrin yìí ń kọ́ ṣùgbọ́n nítorí èyí bí gbogbo àwọn èèyàn ṣe ń sọ bí wọ́n ṣe ń sọ lọ́tún lósì tó bí Nkechi Blessing tí ó jẹ́ ọ̀kan lára àwọn akẹgbẹ́ rẹ̀ bí ó ṣe gbé sórí ntì ẹ̀ nìyẹn ló bá ṣàbá fà á ó lóun máa bá fà á tí yóò tó ara wọn bí àwọn méjèèjì wọ́n ṣàbẹ̀rẹ̀ ìjà lórí ayélujára eléyìí ni àwọn àgbààgbà òṣèré tí wọ́n jẹ́ olórí wọn ní eléyìí tí bàbá Látí tí òun náà wà lára wọn ni wọ́n wá rí tí wọ́n wá ní àwọn eléyìí wọ́n máa ba àwọn lójú jẹ́ nínú òṣèré orí ìtàgé yìí mà ní bí wọ́n ṣe gbé àwọn méjèèjì bí wọ́n ṣe já ewé jókòó jẹ́ fún àwọn méjèèjì nìyẹn ni wọ́n bá sọ wípé kí wọ́n lọ gbé ilé wọn fún ìgbà díẹ̀ ṣùgbọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ òun ni Legemiami ló bá bẹ̀rẹ̀ sí ní bẹ̀bẹ̀ fún ìdáríjìn wípé kí wọ́n jọ kí wọ́n foríjì òun pé irú rẹ̀ kò ní ṣẹlẹ̀ mọ́ bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé oníwà ìrẹ̀lẹ̀ náà kúkú ni bẹ́ẹ̀ ló bẹ̀ wọ́n kódà ó tún gbé àwo kan sí fún wọn láti máa fi jẹ̀gbádùn lọ ní gbogbo bí ó ṣe ń bẹ̀ wọ́n yẹn ṣùgbọ́n Nkechi Blessing lápá kejì òun tẹ̀ ó bá sọ pé rárá o a fi ìgbà tó di 2024 ìgbà yẹn ni òun ló tó tọrọ àforíjì lọ́wọ́ àwọn àgbààgbà tí wọ́n já ewé jókòó jẹ́ fún wọn yìí ìgbà yẹn ni gbogbo rẹ̀ ni wọ́n ṣẹ̀ṣẹ̀ yanjú ẹ̀ tí gbogbo ẹ̀ sì padà bọ̀ sí ipò láti wípé wọ́n wá dá Legemiami dúró yìí òun náà tún gbé ìkànnì kan kalẹ̀ níbi tí ó ti máa fa àwọn èèyàn fúnra wọn nílé tó sì jẹ́ wípé ó tún lọ déédéé títí di àsìkò tá a wà yìí
ẹlòmíràn tí mo tẹ̀ tún wá fẹ́ mẹ́nubà yìí gbáǹkọ́gbì tiẹ̀ tún wá ní àwọn orúkọ rẹ̀ náà ní Yéwándé Adékọ̀yà Abíọ́dún eléyìí tí ó jẹ́ ọ̀kan lára àwọn gbáǹkọ́gbì òṣèré orí ìtàgé ilẹ̀ Yorùbá gẹ́gẹ́ bẹ́ẹ̀ bá tẹ́ bá ti mọ eré rẹ̀ kan eléyìí tí ó gbajúgbajà nígbà náà tí ó ṣe tí ó pe orúkọ rẹ̀ ní Kudi Klepto gbogbo ẹ̀yin tẹ́ bá wò nígbà náà ẹ̀yin náà mọ̀ pé iṣẹ́ ló ṣe síbẹ̀ ìdí tí wọ́n fi yọ kúrò tí wọ́n fi gbé fún ní ewé ìjókòó jẹ́ tí wọ́n fi já ìwé ìgbélé ẹ̀ fún ó wà náà o ṣùgbọ́n ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ díẹ̀ nípa àwọn ìtàn ìgbésí ayé rẹ̀ a bí ní ọjọ́ 20 oṣù kínní ọdún 1983 sí ìlú Òṣòṣà Ìjẹ̀bú ní ìpínlẹ̀ Ògùn ṣùgbọ́n ó jẹ́ ẹni tí wọ́n tọ́ dàgbà ní ìlú Èkó. Ẹ wá máa fọkàn bá mi lọ o nígbà tí ó di ọdún 2016 nǹkan tí wọ́n ṣe náà ni wípé wọ́n sọ wípé ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n ni wípé òun àti Kúnlé Afọ́d wípé wọ́n ń gbé eré jáde láìṣe wípé wọ́n gba àṣẹ lọ́wọ́ àwọn aláṣẹ òṣèré orí ìtàgé ni wọ́n bá sọ wípé kí wọ́n gbélé wọn jókòó pé àwọn méjèèjì níṣe ni wọ́n ti tàpá sí òfin iléeṣẹ́ wọn. Ìwé ìjókòó jẹ́ eléyìí tí wọ́n wá fún wọn yìí wọ́n tiẹ̀ fọjọ́ sí rárá wọ́n fi ṣe ní ọlọ́jọ́ gbọ́rọ̀ ni nígbà tí inú wọn bá tó yọ sí wọn náà ni wọ́n tó dáríjì wọn nílé tí wọ́n máa ń pè ní indefinite. Nígbà tí yóò wá ṣe pabambarì nígbà tí ó di ọdún 2022 ni ó bá ṣe ìpínyà pẹ̀lú ọkọ rẹ̀ ó ní ọkọ òun níṣe ni ó máa ń yan òun jẹ tí ó máa ń tẹ̀lé àwọn obìnrin oríṣiríṣi káàkiri bó sì ti ṣe léyìí fún odidi ọdún 14 gbáko wípé òun kò wá lè fara dà mọ́ bí ó ṣe fi ọkọ rẹ̀ sílẹ̀ nígbà yẹn nìyẹn o ṣùgbọ́n nígbà tó di ọdún 2023 bí ọkọ rẹ̀ náà ṣe bọ́ sórí ayélujára nìyẹn tí ó bẹ̀rẹ̀ sí ní gbé àwọn àwòrán òun àti ìyàwó rẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní gbé sórí ayélujára tí ó sì ń bẹ́ẹ̀ ní gbangba lójú gbogbo àwọn ènìyàn lórí ìkànnì káàkiri bẹ́ẹ̀ ni ó sọ wípé òun fẹ́ kí àwọn padà sí bí àwọn ṣe wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni ó bá bẹ̀rẹ̀ sí ní wá ojú rere rẹ̀ tí ó sì ń wá ìdáríjì látọ̀dọ̀ ìyàwó rẹ̀ ṣùgbọ́n gbogbo ìyàlẹ́nu bẹ̀ òun wá ní wípé Yéwándé Adékọ̀yà yìí kò jẹ́ kí gbogbo eléyìí kó fa owó aago òun sẹ́yìn níṣe ni ó tún ṣe dáadáa ní ààyè ara títí ẹ̀ bó tiẹ̀ jẹ́ pé kò farahàn kò kópa nínú eré lóòótọ́ kò sì ṣe wọn ò jẹ́ kó gbé eré kankan jáde ṣùgbọ́n òun náà ó tún fún ara rẹ̀ ní àlàáfíà ó sì ń ṣe dáadáa ní ààyè ara rẹ̀. tó ẹlòmíràn tí màá tún wá máa dárúkọ tí màá tẹ̀ dárúkọ ilé gbogbo yín náà lè máa mọ̀ wípé onígboyà èèyàn kan òun ni arábìnrin yìí òun náà ni Ìyábọ̀ Òjó màmá Priscilla òun náà ni ẹnìkan tó kù tí mo fẹ́ mẹ́nu bà òun náà ni a bí ní ọjọ́ 21 oṣù kejìlá ọdún 1977 wọ́n bí sí ìlú Èkó ṣùgbọ́n ó jẹ́ ọmọ bíbí ìlú Abẹ́òkúta ní ìpínlẹ̀ Ògùn gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé Ìyábọ̀ Òjó ó jẹ́ ẹnìkan tí kì í bẹ̀rù rárá tó sì jẹ́ onígboyà obìnrin kan ó wá ṣẹlẹ̀ wípé ní nǹkan tó ṣẹlẹ̀ tí wọ́n fi dá dúró nígbà náà òun náà ni wípé ọ̀rọ̀ ọmọdébìnrin tí ọ̀rọ̀ náà ṣẹlẹ̀ láàrin òun àti bàbá Ìjẹ̀ṣà yìí òun náà gbẹnu sí máìkì sí nígbà náà tí ó jẹ́ wípé níṣe ni ó wà lẹ́yìn ọmọdébìnrin yìí gbẹngbẹng ó ní ìyá tó tọ́ lòun òun ò sì lè gbà kí irú nǹkan báyìí kó ṣẹlẹ̀ sí ọmọ tóun bí nínú bóun wá ṣe lè gbà kó ṣẹlẹ̀ sí ọmọ tóun bí nínú yìí òun náà ni òun ò tún lè gbà kóun apanu mọ́ nítorí pé ọmọ ọlọ́mọ ni ẹnìkan ni ó ṣáà bẹ̀rẹ̀ ló dìde nítorí ọmọ yìí ló lọ sórí ayélujára tí ó bẹ̀rẹ̀ sí ní sọ oríṣiríṣi ọ̀rọ̀ lórí àwọn ìkànnì káàkiri tí gbogbo àwọn ènìyàn náà àwọn tí ó wà pẹ̀lú rẹ̀ tí ó wà lẹ́yìn rẹ̀ àwọn wà lẹ́yìn àwọn tí wọ́n sì wà tí wọ́n ń takò náà àwọn náà ń takò wípé àwọn ọ̀rọ̀ tó ń sọ síta yìí ó ti lágbára jù ṣùgbọ́n Ìyábọ̀ Òjó ó jẹ́ kó di mímọ̀ wípé àwọn ọ̀rọ̀ yẹn kì í ṣe nǹkan tí ó lágbára jù wípé ọmọ náà ó yẹ kí wọ́n ṣe ìdájọ́ òdodo nítorí ọmọ tí ọ̀rọ̀ ṣẹlẹ̀ láàrin òun àti bàbá Ìjẹ̀ṣà yìí ọ̀rọ̀ yìí ni àwọn akẹgbẹ́ rẹ̀ ní àwọn olórí iléeṣẹ́ ìṣeré orí ìtàgé àwọn ẹgbẹ́ tampan ọ̀rọ̀ yìí ni wọ́n gbọ́ tí wọ́n wá sọ wípé Ìyábọ̀ Òjó pé ó ti ń bà wọ́n lójú jẹ́ jù lórí ayélujára pé àwọn ò sì lè fara mọ́ rárá ni wọ́n bá sọ wípé kó àwọn já ewé ìjókòó jẹ́ fún o ni wọ́n bá fún ní ìwé ìgbélé ẹ̀ fúngbà díẹ̀
ló bá sọ wípé ohun tí òun ṣe yìí kì í ṣe ohun tí kò dára, pé nǹkan tó dára, nǹkan tó sì yẹ kí àwọn ènìyàn tó yẹ káwọn olórí tó yẹ kí wọ́n ó ṣe, òun ni nǹkan tí òun ṣe yìí. Ṣùgbọ́n nígbà tó yá, nígbà tí ọ̀rọ̀ yìí lọ fúngbà díẹ̀, ni ó bá padà wá, ló bá bẹ̀rẹ̀ sí ní bẹ̀bẹ̀ ní ọ̀dọ̀ àwọn olórí wọ̀nyí ní ẹgbẹ́ TAMPAN ní pé kí wọ́n jọ kí wọ́n fi yá òun, kí wọ́n má bínú nǹkan tí òun ti ṣe. Ló bẹ̀rẹ̀ sí ní bẹ̀bẹ̀ fún ìdáríjì lọ́dọ̀ wọn pé òun ò tó yájú sí àwọn àgbàlagbà yìí o, ṣùgbọ́n nítorí nǹkan tó ṣẹlẹ̀ òun ló bí òun nínú tí òun fi sọ gbogbo àwọn nǹkan tí òun sọ ní orí ayélujára yìí. Torí ní gbogbo ìgbà yẹn wọ́n ti sọ wípé àwọn ò bá Ìyábọ̀ Òjó ṣe mọ́ nítorí pé ó ń bà wọ́n lójú jẹ́ púpọ̀, ṣùgbọ́n lẹ́yìn ìgbà díẹ̀ ni Ìyábọ̀ Òjó bọ́ sórí ayélujára tí ó sì bẹ̀rẹ̀ sí ní tọrọ ìdáríjì lọ́wọ́ gbogbo wọn. Àwọn olólùfẹ́ rẹ̀ sọ wípé nǹkan tó ṣe yẹn nǹkan tó dára ni láti máa béèrè ìdájọ́ òdodo fún ọmọdébìnrin náà, ṣùgbọ́n àwọn ẹgbẹ́ TAMPAN wọ́n jẹ́ kó yé wípé bí òkun bá ń hó ruru èèyàn kì í wá ruru, pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ òun ló nílé ayé, pé ó yẹ kí ó fi tẹ̀sọ̀tẹ̀sọ̀ ó yẹ kó fi ṣe ni. Eléyìí ni ìdí tí wọ́n fi dá dúró nígbà náà, ṣùgbọ́n tí ìyàlẹ́nu gbogbo ènìyàn wọ́n padà dáríjì, wọ́n sì mú padà bọ̀ wá sí inú ara àwọn òṣèré orí ìtàgé. Tó a ò ní máa rí jù báyìí lọ ní orí ètò yìí lónìí. Ẹ ṣé púpọ̀ fún ìfarabalẹ̀ yín, mo sì nígbà